kàyééfì ńlá ilé-ẹjọ́ ní kí odidi ìdílé kan lọ́ọ́ máa gba àtẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n. ilé-ẹjọ́ májísrèètì kan nílùú ìlọrin tí ṣolú-ìlú ìpínlẹ̀ kwara ló ti ju odidi ìdílé kan sí ẹ̀wọ̀n oṣù 6. ilé-ẹjọ́ májísrèètì náà eléyìí tí onídàájọ́ kudirat yahya síwájú rẹ̀ ló ti ran èèyàn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìdílé kan ṣoṣo lẹ́wọ̀n oṣù 6 tí wọ́n sì tún láǹfààní láti san owó ìtanràn. arákùnrin adédọ̀kun paul àti aya rẹ̀ pẹ̀lú àwọn ọmọ wọn 5 ni wọ́n ti ń kojú ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn oníga 5 tó ní ṣe pẹ̀lú pípawọ́pọ̀ hu ìwà ọ̀daràn, ìnínilára, fífọ́lé onílé, olè jíjà àti ìdánilààmú láti ọdún 2021 tí wọ́n sì jẹ̀bi àwọn ẹ̀sùn wọ̀nyí. ilé-ẹjọ́ náà ló ti ní kí olùjẹ́jọ́ keje kó máa lọ láyọ̀ àti ní àlàáfíà látàrí pé ọmọdé ni òun. àwọn olùjẹ́jọ́ ọ̀hún ni wọ́n fojú ba ilé-ẹjọ́ lẹ́yìn ìwé ẹ̀sùn tí ilé-ẹjọ́ rí gbà láti ọ́fíìsì agbẹjọ́rò tó kọ lórúkọ oníbàárà rẹ̀ ajayi olúwàfẹ́mi tó jẹ́ àna sí àwọn mọ̀lẹ́bí ọ̀hún. ajayi ló ti fi ẹ̀sùn kan àwọn ẹbí náà tí wọ́n jẹ́ àna rẹ̀ pé wọ́n já wọ inú ilé rẹ̀ tí wọ́n sì jí owó àti àwọn dúkìá míì. gẹ́gẹ́ bí ẹ̀sùn tí ó fi kan àwọn mọ̀lẹ́bí ọ̀hún ní ọjọ́ 12 inú oṣù kẹfà ọdún yìí ni pé wọ́n pawọ́pọ̀ láti wọ inú ilé rẹ̀ tí wọ́n ṣe àkọlù sí i. bákan náà tí wọ́n kó owó mílíọ̀nù kan ó lé ọwọ́ 2 náírà, tẹlifíṣàn alálẹ̀mọ́gìrì, àgé tó ń lo iná ẹ̀lẹ́tíríìkì àti láǹpù tí wọ́n ní àwọn ń bá ọmọ ìyá àwọn tèmítọ́pẹ́ olúwàfẹ́mi tó jẹ́ aya rẹ̀ kẹ́rù. ó ṣe àfikún rẹ̀ pé ní ọ̀pọ̀ ìgbà ni àwọn olùjẹ́jọ́ náà ti ṣe àkọlù sí òun tí wọ́n tún rán àwọn jàǹdùkú sí i bákan náà tí àwọn jàǹdùkú náà gbé lọ inú igbó kó tó di pé orí kó yọ. nígbà tí ó ń ṣe àgbékalẹ̀ ìdájọ́ rẹ̀ ni onídàájọ́ yahya ti sọ pé àwọn mọ̀lẹ́bí ọ̀hún jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n àti wípé ìgbésẹ̀ wọ̀nyí ó lè dá rúgúdù sílẹ̀ láwùjọ léyìí tí wọn ò sì ní fi ààyè gba irú rẹ̀. ló bá ní kí wọ́n san owó ìtanràn ẹgbẹ̀rún 150 náírà tàbí kí ẹnì kọ̀ọ̀kan wọn fi ẹ̀wọ̀n oṣù 6 gbára. abiola ajani ló ń jábọ̀ ìròyìn fún